Hello. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré o. Àṣírí àwọn olórí inú ààfin, àwọn tó gbé ọmọ àlè wá tó ń ṣe mọ́ kábíyèsí, olórí Tóbi, olórí Ashley. Kì í ṣe kékeré o. Ná bá ní kábíyèsí tó wá bínú tán, ó ti yá tẹ́ máa kúrò láàfin. Torí wọ́n ní tí kábíyèsí bá kàn rántí gbogbo sìnẹ́rò yẹn, inú kan máa bí kábíyèsí. Kí inú ò ṣe ní bí kábíyèsí? Inú ò ṣe ní bí kábíyèsí nígbà tó gbé àwọn ọmọ àlè, àwọn ọmọ tí ò ń ṣe ọmọ tiẹ̀, tó ń nọ̀ọ̀sì ẹ̀, tó ń wèsì owó lórí wọn. Wọ́n ní kábíyèsí kan gbò ṣoṣoṣo pé kán wá pé ẹni tó gbé ọmọ ọlọ́mọ sílé tí nǹkan kan bá ṣe táwọn yẹn dẹ̀ ti ń du ọmọ, wọ́n ní kán gbọ́mọ wá tọ́mọ pé kì í ṣe àwọn ọmọ kábíyèsí. Kí ló dé tí kábíyèsí ò rìlíìsì wọn? Wọ́n ní kábíyèsí wá rò kó wá sọ pé wá máa jáde. Ashley wá máa gbé ọmọ padà sí ọ̀dọ̀ àwọn tí ó lọ́mọ. Ìwọ Tóbi wá gbọ́mọ ìbejì wọn padà sáwọn tó ní ìbejì. Títorí tí nǹkan kan bá ṣe àwọn ọmọ yẹn pẹ́rẹ́ kó má bàa kó bá. Wọ́n lè ní ó ti ní òun ò fi ṣọmọ òun, ó lè fi ṣe nǹkan tó bá wùn. Torí ẹ̀ ní kábíyèsí ṣe ń ké tantan tó ń pariwo pé kán wá máa lọ. Wọ́n ní ibi tí olórí Ashley, wọ́n ní kábíyèsí kan ronú kan bẹ̀yẹn péjọ́ tí òun ní tó kàn mú Ashley kó yá, tó bá lójijì kó yá. Jẹ́ ká lọ sí hospital ká lọ ṣe DNA ọmọ. Ó ní wọ́n dé hospital lóòótọ́ tẹ̀lé òun lọ. Pé kò jáńpátá o. Nígbà tó ní pé kábíyèsí rò pé bóyá tòótọ́ ni. Pé bóyá original ni Ashley, àṣé fake ni. Wọ́n ní wọ́n fẹ́ ṣe paternity, wọ́n fẹ́ lọ fẹ̀jẹ̀, wọ́n fẹ́ lọ ṣe kíní. Wọ́n ní kọ́mọ́nù nọ́ọ̀sì ni Ashley lọ bribe. Pé òun bọ̀ òun fẹ́ lọ tọ̀. Ó jọ kó wá lọ tọ̀ pé òun kàn kó parọ́ pé ó lọ tọ̀, òun ti lọ sínú tọ́ílẹ̀tì pé kó lọ tọ̀. Àṣé ó lọ sílẹ̀kùn ẹ̀yìnkùlé fún Ashley tí Ashley gbàgbé sá lọ. Ashley gbàgbé gbọ́mọ sá lọ. Wọ́n ní kábíyèsí dúró ẹni tó lọ tọ̀, ẹni tó lọ ṣe, ẹni tó lọ mọ̀, ó yẹ kó ti dé. Wọ́n ní kábíyèsí dúró. Ó tan kábíyèsí ilẹ̀ bí ọmọ òkókó pàtí kábíyèsí ò ń ṣàròbó. Wọ́n ní bó ṣe lọ nìyẹn o. Wọ́n ní bó ṣe sá lọ tí ò ṣe paternity. Wọ́n ní kábíyèsí rò pé ó ní kí leléyìí. So ìtàn ṣe gbẹ̀yìn yìí tán fi wá di pé tí kábíyèsí wá declare gbogbo ọjọ́ tán fi gba ọmọ lọ́wọ́ ẹ̀ tán fi ní ó gbé ọmọ Naomi sá lọ. Ṣé mọ̀ pé kábíyèsí kan lọ wá Ashley ní ọ̀nà kọ́nà tó tán bá ti rí. Ọmọ owó ẹ̀yẹn kan gbà padà. Àṣẹ Ọlọ́run tó lè tò, òun ló ṣètò ńjọ́ yìí. Ètò tán fi mú ní red handed. Tán gbé ọmọ yẹn dé ààfin. Kábíyèsí ṣe oríṣiríṣi. Ó fa ẹ̀jẹ̀, ó fa nǹkan tó fẹ́ fà lára ọmọ yẹn. Wọ́n lọ ṣe paternity. Gẹ́gẹ́ tó paternity pé DNA wá fi hàn gàdàgbà pé fake, negative pátápátá ni Ashley àtọmọ ẹ̀ àti kábíyèsí. Kò sí nǹkan kan tó jọ mọ́. Jẹ́ kábíyèsí lára Adémákinwá. Wọ́n ní kábíyèsí wá ní léèní kò ní dọ̀la, kò ní dọ̀túnla, kò ní di kinní kan, kò sí ìsúnsíwájú pé Ashley wá máa lọ. Pé Ashley wá máa ṣọ́mọ pé ojoojúmọ́ ló máa ń ṣẹ̀. Every second ó ti ṣẹ̀, every minute ó ti ṣẹ̀, ó ti gbogbo ẹ̀. Kábíyèsí á di nǹkan kan. Tí ó bá jẹ́ pé wọ́n rí òtúmọ̀pọ̀ tó ń ṣe, kí ni kábíyèsí ń fi wọ́n ṣe láàfin? Kí náà ń wá láàfin? Ó lágbára o. Wọ́n tún ní èyí ti Tóbi ní kábíyèsí ní kò tí ìyá tó máa kúrò láàfin. Ó ló sọ pé wọ́n ní ẹ̀bẹ̀ ń sìn ó kọjá ẹlẹ́bẹ̀. Eléyìí ní kábíyèsí ẹ̀yìn fún mi ní ọ̀sẹ̀ kan. Ìkan ní kábíyèsí fún mi lóṣù kan. Ṣé tí ń yọ yín lẹ́nu? Mo ní léèní kò ní dọ̀la pé kẹ́ jáde. Ó ti pẹ́ àtìgbà tóun ti ń bẹ̀yìn kán ṣe paternity kán ṣe kínní. Kò ti ju ọdún kan. Ẹ wá ní kóun wá ṣẹ̀ṣẹ̀ wá fún yín ní kóun ṣẹ̀ṣẹ̀ fún yín lọ́sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì pé kò jọ́ ọ wá máa lọ. So nǹkan tán wá ń fà bẹ́ẹ̀ ní fa nǹkan míì nìyẹn o. Rí pé ó lágbára. Torí ẹ̀ náà ṣe máa ń sọ wípé àkọ́dá oró ò mà tó àdágbẹ̀yìn. Can you imagine? Wọ́n ní kí kábíyèsí fún wọn ní time. Wọ́n ní ẹkún náà sùn sí. Ṣé kábíyèsí
In fact wọ́n tún tí kábíyèsí bá tẹ̀ lóhùn tún fi wọ́n sílẹ̀ wọ́n tún ní kí gbọ́wọ́ wọn síbi tí ọwọ́ ń gbé o torí gbogbo àtúmọ̀ kan ó ti ká wọn lára ó ti gbé wọn ó ti fún wọn ní oríṣiríṣi confidence pé kí ni pé àwọn àtúnṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tí kábíyèsí lè ṣe ọlọ́run á kó kábíyèsí yọ ọlọ́run á kó kábíyèsí yọ torí àwọn pípù yìí asọnilẹ́nu ọgbọ̀n àwẹ̀ ó mà ga o ó mà ga ṣáà mọ̀ pé ọ̀rọ̀ paternity DNA yìí ó gbogbo ayé ló ti gbọ́ gbogbo ayé ojú wọn fẹ́ fi máa wo kábíyèsí odindi kábíyèsí first monarch ní àwọn obìnrin ṣe báyìí fún wọn ẹ̀rí pò lágbára obìnrin lásán obìnrin àtẹ̀yìntàn kábíyèsí kàn jẹ́ oníwà tútù bí àdàbà ó kàn nínú inú rẹ̀ ni tí ò bá jẹ́ bá àwọn pípì wọ́n lè ba orúkọ èèyàn jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí kàn maintain life ó maintain orúkọ òun orúkọ òun ò gbọ́dọ̀ bàjẹ́ ó ní kábíyèsí ṣe ń dákẹ́ ń wò wọ́n ń dákẹ́ wọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ overnight ti tó bóyá sì torí ti Naomi ló tẹ̀ ṣe ń wò wọ́n no kábíyèsí tiẹ̀ ti níwà tútù ju ọkùnrin ti tekínní ju òun ló fà á ọkùnrin ti tútù jù yóò máa ṣe kò ní àpọn kò lápọn kò fẹ́ wàhálà fún ayé ẹ̀ òun ló ṣe gbàgbàkúgbà láàfin tí ò bá jẹ́ bẹ́ẹ̀ orò náà bá fi ṣí wọn kúrò ní ààfin orò mostly òun àti ẹni tó ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ojú àárín nǹkan tẹ́nìkan ò rí rí báwo ló ṣe máa gbójú gbóyà tó máa sọ pé gbogbo ọmọ ọlọ́mọ wá gbé wá sínú ààfin ó ti gbàgbé àtúbọ̀tán ni wọ́n ti gbàgbé pé àwọn pé gbogbo èèwọ̀ tí ó wà nù kíní tradition pé ó lè affect wọn ó máa affect wọn wọn ọmọ yẹn wọ́n mọ̀ ṣùgbọ́n ìtorí ẹ̀ náà ṣe ń rìn káàkiri tán gbójú lóògùn ọlọ́run máa kú yànú ó kù ṣẹ́ o ó máa kú sùúrù ṣé ẹ mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn gangan ọlọ́run máa ní interest rí lórí ọlọ́run kó ṣàánú fún wa ṣùgbọ́n nígbà tí ìjìyà wọn bá dé ẹ máa bá wọn káàánú ẹ gbójúgbọ́ ẹ wò ṣùṣùṣù ẹ rí ilé traditional man bẹ́ẹ̀ yẹn ẹ lọ ń gbé ọmọ ordinary person tí ò tẹ́ ń ṣe traditional tí ò tẹ́ ń ṣe nǹkan kan àwọn ojú ọ̀sán ordinary person tó níyàwó tó láwọn ọmọ tó ní ìdílé tó dáa wọ́n kàn máa déédéé sọ wípé obìnrin kan wá lọ lóyún á gbé oyún yẹn wá á jẹ yẹn níṣu débi pé tó wá bí wá ní wọ́n ń tà fún kábíyèsí wọ́n rí pé wọn ní ìgbà kan pa àwọn kábíyèsí wọn kì í fi ojú kó tí àwọn bá ti lóyún wọ́n máa ń rán wọn kúrò láàfin mo rò pé gbogbo àṣà yẹn òun náà fi mọ̀ èrò tí ẹ̀ bá wọn àṣà yẹn wọ́n wò tán fi wá lọ ṣe àṣemáṣe ṣùgbà wo wà ní wọ́n nígbà wo ni ò wá níbu àwa tá à ń sọ gbà wo ní àṣírí òtù ṣebí kíákíá náà làṣírí náà tù ṣó pọ̀ ọdún káṣírí tó tù ńgbà tó yẹ pé ọ̀nà pé wá lọ ṣe DNA ọ̀nà pé wá lọ ṣe traditional package yẹn ní iwájú shrine ẹbí yẹn làṣírí wọn tú wọ́n lọ sí o àwọn ò lè ṣe o àwọn ò fẹ́ kí nǹkan ṣàwọn ọmọ wọn káwọn ọmọ má lọ kú gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ti mọ̀ pé ọwọ́ wọn ò mọ́ dìgbò tán fi gbé ọmọ wá sí pálásì kò ọwọ́ wọn ò mọ́ torí ẹ̀ náà ṣe ń bẹ̀rù tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mo pagbo fún yín Ògúnjàre ló yìí máa dá sèríyà fún yín ṣebí kábíyèsí ló lẹ́rù kó sọ̀rọ̀ ńgbà Ògúnjàre bá yọ sí yín tó yọ sáwọn ọmọ yín àwọn ọmọ tẹ́ bá fi ń parọ́ láàfin mo pàlù fún yín ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣẹ́ẹ̀kì bá mi láìkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ka tẹ́ fi gbogbo ọwọ́ tẹ́ fi ń ṣe gbogbo tẹ́ ń tẹ̀ka tẹ́ ń subscribe tẹ́ fi ṣe ọwọ́ yẹn ẹ ní fi ṣe nǹkan burúkú ẹ ní fi ṣe nǹkan burúkú láyé nǹkan rere lẹ́ẹ̀ máa fi máa ṣe nígbà gbogbo ọwọ́ yín ò ní kàn sáré àpò ọwọ́ yín yẹn kan rere lẹ́ẹ̀ máa fi máa gbé ṣe ẹ ní fi gbọ́mọ̀ sí ẹ ní fi ṣe nǹkan burúkú lágbára Kristi nǹkan rere ní ó máa yà sẹ́nu ọ̀nà yín tá a máa fi ṣe ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀ o.